ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ṣe rádaràda jákujàku láàrin ìgboro tó sì já sí pé àfọwọ́fà àwọn òbí wọn ni. Àwọn àṣìṣe látọwọ́ òbí tó lè ṣàkóbá fún ọjọ́ ọ̀la àwọn ọmọ òun ni mo mú wá fún yín lórí ètò lọ́jọ́ tìní. Báwọn wá tákàdá àti gègé kọ̀wé láti dè mọ́lẹ̀ lọ́jọ́ tìní. Ẹ mọ́ bá mi bọ̀ lórí ètò. Mo kí gbogbo ohun ìfẹ́ SOMIDA fọ́nsà káàkiri àgbáyé wípé a kò palẹ̀mọ́ oṣù àlùbáríkà, oṣù ìkẹ́, oṣù ìgẹ̀, oṣù àforíjì, ìyẹn oṣù Ramadan, oṣù àwẹ̀ tí ń bọ̀ lọ́nà yìí. Ọba mi Aláwòrábí yóò jẹ́ ọmọ bá wa láyọ̀ o. A ní fàwẹ̀ fi gbàwẹ̀, ẹ bá ń ṣàmì àdúrà. Mo kí gbogbo ẹbí arífàsà bí ẹ̀yọ̀, àwọn ọmọ ọba yánà ìbọn ọ̀sán, àwọn ọmọ kàrànkàràn bí ọkọ ọdẹ nígboro lóòótá kan. Ẹ kú àlejò ohun ìfẹ́ SOMIDA lópin ọ̀sẹ̀ tó wá lọ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àjọ lájọṣe pẹ́pẹ́pẹ́. Mi ò sì gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ àwọn ẹbí Ìṣẹ́lúọba, ọmọ aróòrà àgbá ẹ̀tù, ọmọ asáré ajẹ́kù tèrè. Ẹ kú àdúró ti ohun ìfẹ́ SOMIDA. Ẹ kú àlejò mi lópin ọ̀sẹ̀ tó wá lọ yìí. Àjọ lájọṣe pẹ́pẹ́pẹ́. Arójú aráyè ṣe tọdún yìí, tọdún tí ń bọ̀ wọn ò ní ṣe lẹ́yìn wa. Ẹ bá ń ṣàmì àdúrà. Àní pánsá ò fura pánsá já, àjà ò fura àjà jìn. Wọ́n ní bó nílé ò bá fura, olè yóò kò. Gbogbo àwa òbí ká má bàa ṣe àkóbá fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa. Òun ni mo fi wá orí ètò lọ́jọ́ tèní láti wá tan ìmọ́lẹ̀ sí àwọn àṣìṣe kan tí máa ń wáyé látọwọ́ àwa òbí. Ẹgbọ́n náà ibo ni kí n ti bẹ̀rẹ̀ lọ́jọ́ tèní. Ẹ jẹ́ n dókè lọ́hùn-ún kí n dé ẹ̀ka ìpolówó ọjà wa, kí n jẹ́ iṣẹ́ tí ń bẹ ní ìkáwọ́ mi bí fẹ̀yìn aráalé lọ́jọ́ tèní. Ẹ mọ̀ bá mi bọ̀ lórí ètò. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àtòrí àjẹ́ǹjẹ́tàn rẹ̀ kó máa bá gbogbo etí tí ń gbọ́ mi. Mo tún ti gbede o. Ẹgbọ́n náà kí ni Bàkúrẹ́dé tún gbede? Ìròyìn ayọ̀ ni mo gbé wọnú ilé yín. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin tẹ́ ẹ fẹ́ so yìgì ká tó wọnú àwẹ̀ yìí. Àbí tẹ́ ẹ fẹ́ so yìgì nínú àwẹ̀. Àbí ẹ̀yìn àwẹ̀ lẹ́yìn náà fẹ́ so yìgì tiyín. Kódà gan ẹ̀yin tẹ́ ẹ ti so yìgì tẹ́ ẹ tún fẹ́ ṣe tú mi gbé. Gàgàgàgà ẹ má lọ jìnnà mọ́. Ẹ̀yin dẹ́lu Kútọ̀nù lọ́dọ̀ ìyá wa, ìyá alálùbáríkà, Elhaja Rianatu Fẹ́lẹ́lẹ̀. Ìyá mi òkòrè sí ọmọ wòrérà kó má bàa rẹ́rúkẹ́rú, ẹ̀rúkẹ́rú abilala lẹ́nu. Òkòrè sí ọmọ wòrérà kó má bàa rágbákígbá, ìgbákígbá ni kẹtẹ́ ń so. Màmá ti kẹ́rù yìgì wọlé bíbà. Bẹ́ẹ̀ bá dẹ́lu Kútọ̀nù, ọjà Tọ́pálá jẹ́ fìdí kalẹ̀ sí lọ́dọ̀ màmá. Bẹ́ẹ̀ bá tún dé Àpápá Sẹ́gbẹ́yà, ẹ tún bá a jẹ́ pàdé lọ́dọ̀ màmá níbẹ̀. Pẹ̀lú owó péréte ni màmá yóò fi dẹrù yìgì fún yín. Tí inú àwọn àná yìí gan yóò sì dùn gidi gan. Ọ̀tán síbẹ̀ o, oríṣiríṣi àwọn nǹkan tó kúrò nílẹ̀ Saudi ni màmá tún ń tà níbẹ̀. Àwọn nǹkan bíi àwọn aṣọ tìsí lóríṣiríṣi tó jẹ́ ojúlówó tó tún jẹ́ tilẹ̀ Saudi yàtọ̀ sí èyí tó kúrò ní Ghana. Àwọn jálàbù lóríṣiríṣi tọkùnrin àti tóbìnrin tó jẹ́ tilẹ̀ Saudi yàtọ̀ sí àwọn èyí tí wọ́n kó kúrò ní Senegal. Gbogbo ẹ̀ ní ti ń bẹ lọ́dọ̀ màmá. Àwọn fìlà lóríṣiríṣi, àwọn tàpí ìtẹ́ẹ̀kírun lóríṣiríṣi, àwọn tẹ̀sùbà, búlì, tùràrí, àwọn sẹ́ni lóríṣiríṣi, ẹgbàáwọ̀ àti tọrùn tó fi mọ́ tẹsẹ̀. Gbogbo ẹ̀ pátá lẹ́bàá pàdé lọ́dọ̀ ìyá wa, ìyá Fáó. Ẹ wò ó fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Ẹ pè ìyá mi òkòrè sí ọmọ wòrérà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +229 97 08 13 39. Àbí kẹ́ ẹ pè Àjà Fáó sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +229 62 42 07 68. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní ọ̀nà jíjìn tẹ́ sì fẹ́ ra ẹrù yìgì, ẹ má fòyà rárá. Lẹ́yìn tẹ́ bá ti bá màmá dúnadúrà lórí aago, á gbé wá ká yín mọ́lẹ̀ nì. Torí ìtẹ́lọ́rùn yín ló jẹ wá lógún. Wò ó, so yìgì fúyàwó rẹ kínú rẹ lè dùn, kó lè gúnyán fún ẹ jẹ nínú àwẹ̀ Ramadan. Ramadan Kareem, Allahu Akram. Ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé, tó bá ń bọ̀ wá bí kò máa wọlé, kó tún wọlé tán bí kò máa jáde ní mọ́rí yaba abikaya Ramadan. Bẹ́ẹ̀ ni ìpolówó ọjà òun làgúnmọ̀ òwò. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ so yìgì
ká tó wọnú àwẹ̀ tí ń bọ̀ lọ́nà yìí àbí nínú àwẹ̀ náà lẹ́yìn fẹ́ so yìgì tiyín ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ so yìgì lẹ́yìn àwẹ̀ àbí ẹ̀yin náà tẹ́ ẹ ti so yìgì tẹ́ ẹ sì fẹ́ ṣe tó mi gbé ẹ mọ́ lọ jìnnà gbogbo ẹrù yìgì yín ti wà ńlẹ̀ bìbà lọ́dọ̀ ìyá mi ìyá fáwọ́ òkòrè sí ọmọ wòrírà kó mọ́ bá rẹ́rúkẹ́rú ẹ̀rúkẹ́rú àbílàlà lẹ́nu òkòrè sí ọmọ wòrírà kó mọ́ bá rágbákígbá ìgbàkígbá ní kẹtẹ ń so ẹ kàn sí màmá nígboro olóko tọ̀nù kẹ́ ẹ lọ kó ẹrù yìgì yín níbẹ̀ gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ fẹ́ ṣiṣẹ́ ládá nínú àwẹ̀ yìí tẹ́ ẹ fẹ́ ra búlì sáwọn nù mọ́ṣáláṣí àbí ẹ fẹ́ ra àwọn ìtẹ́ ìkírun sínú mọ́ṣáláṣí ẹ kàn sí ìyá wa yìí nígboro olóko tọ̀nù kẹ́ ẹ lọ kó ní bìbà níbẹ̀ ẹ̀yin náà tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ẹ lè gbé ìpolówó yín wá orí ètò yìí ká bá yín náà sórí atẹ́gùn káyé ó mọ iṣẹ́ tẹ́ ń ṣe káyé ó mọ ọjà tẹ́ ń tà mo ní ìpolówó ọjà òun làgún mọ wò bẹ́yẹn ò bá polówó ọjà rẹ̀ báwo láyé fẹ́ bá a dòwò pọ̀ ẹ mọ gbé ìpolówó yín bọ̀ wá sórí ìkànnì yìí ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí mo ní ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti gorí ètò kẹ́ ẹ sì tún mọ bá wa pín kiri fún àwọn èèyàn yìí kí wọ́n darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí mo ní orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́ àwọn ètò ọlọ́kan ìjọ̀kan àwọn àǹfààní ọlọ́kan ìjọ̀kan lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì tá a wà yìí àwọn àṣìṣe làwọn òbí lè ṣe tó lè ṣàkóbá fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn ń tá a fẹ́ gbéyẹ̀wò lórí ètò lọ́jọ́ tèmi rèé ṣó ti mú tákàdá àti gègé ìkọ̀wé rẹ̀ sí nítòsí ó yá ẹ mọ́ bá mi bọ̀ lórí ètò. mo kí ìyá mi ìyá alálùbáríkà ọmọ sílùbà ọmọ aróòrà gbá ètò ọmọ asáré ajẹ́kùtẹ́rẹ́ ìyá mi ìyá halila ajá salimata ọmọ kùsẹ̀bíàlà ní àdúgbò dàndó nílùú àjàṣẹ́ tiwantiwa mo kí yín púpọ̀ níbẹ̀ ẹ kú náwó ọjọ́ ọba mi lẹ́dọ̀à kò ní padà lẹ́yìn yín o mo sì kí àna mi pàtàkì nílùú Kútọ́nù lọ́hùn ìyáàfin Àjọkẹ́ Àdè mo kí yín púpọ̀ kò ní bàjẹ́ fún yín màmá àní nǹkan àkọ́kọ́ tó yẹ kí àwa òbí ká mójútó kó má bàa ṣàkóbá fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa àkọ́kọ́ ohun tí mo fẹ́ kẹ́yìn ìyá wa àbẹ́yìn àǹtí wa kẹ́ ẹ mójútó dáadáa òun ni pé tẹ́ ẹ bá ń ṣe nǹkan oṣù yín lọ́wọ́ àwọn nǹkan oṣù yín yìí ẹ má ṣe bó ṣe wù yín ẹ má jù síbi tẹ́ ẹ bá rí wọ́n ní tẹ́ ẹ bá lọ jù síbi kan tó ṣe ń pé èkúté lọ fẹ́nu gbé tí èkúté yìí bá lọ wọ́ nǹkan oṣù yín lọ torí àwọn inú ilé kan wà tó ṣe ń pé àtàwọn àtèkúté ni wọ́n jọ ń sùn tí wọ́n jọ ń jí mo ti ẹ̀gbọ́n yín pé kò sí inú ilé kan tẹ́kúté ò sí ẹgbọ́n náà ṣòótọ́ ni wọ́n ní tí èkúté tó bá lọ gbé nǹkan oṣù yín tó wọ́ ọ lọ ó wọ́ ọ lọ nú kòtò rẹ̀ àbọ̀wọ́ ọ lọ bìkan tẹ́ ẹ̀ rí i mọ́ wọ́n ní ó léwu púpọ̀ fún yín lọ́jọ́ iwájú kí léwu tó wà ń bẹ̀ mò ń bọ̀ kí n yànnàná rẹ̀ fún yín torí ẹ̀ là lọ̀rọ̀ ìbẹ́pẹ ò ṣe jẹ lódìdí kí ni àwọn ewu tó wà níbẹ̀ tí èkúté bá lọ gbé nǹkan oṣù yín tó wọ́ ọ lọ mò ń bọ̀ mi tí dé àní wọ́n ní tí èkúté tó bá lọ wọ́ nǹkan oṣù ẹ̀yin ìyá wa ẹ̀yin àǹtí wa lọ ó léwu púpọ̀ fún yín ewu tó wà ń bẹ̀rẹ̀ o wọ́n ní tó bá lọ súnmọ́ ọkùnrin ní àkókò yìí tí ó bá lọ ṣe rẹ́gí tí oyún bá lọ dúró sára fún ẹ̀ lásìkò tí èkúté wọ́ nǹkan oṣù rẹ lọ yìí wọ́n ní kò sí àní-àní tó bá lọ fi oyún yìí tó bá fi bímọ wọ́n ní ọmọ yìí kò sí tàbí ṣùgbọ́n olè ní ó jà láyé rẹ̀ kódà gan kò ní jẹ́ olè lásán amúrọ̀bà ṣé bẹ́ẹ̀ lẹ máa ń pè é torí àwọn olè oríṣiríṣi ló wà ọ̀tọ̀ ní kéèyàn máa fẹ́wọ́ ọ̀tọ̀ ní kéèyàn máa ṣe àfọwọ́rá ó ti yé yín wọ́n ní lásìkò tí òkúté ó gbé nǹkan oṣù rẹ lọ yìí tó o bá lọ ṣe pẹ̀kì tó rí oyún he lákòókò yìí ọmọ tó bá bí kò sí àní-àní iṣẹ́ olè jíjà òun lọ́mọ yìí yóò ṣe láyé rẹ̀ àfi kẹ́ ẹ tètè mójútó tẹ́ ẹ bá ṣàkíyèsí bẹ́ẹ̀ ẹ tètè gbé ìgbésẹ̀ ní kó má bàa di bárakú fún ọmọ yìí àkọ́kọ́ rèé tí mo fẹ́ kẹ́ ẹ dè mọ́lẹ̀ lórí ètò ìlọ́jọ́ tèní èwo ló tún kàn mò ń bọ̀ ẹ̀jẹ̀ ń dókè lọ́hùn-ún. mo kí ìyá mi ìyá alálùbáríkà
ìyá tèmi nìkan ìyá mi Àjàyìnkẹ́ láti ìlú Beirut lọ́hùn-ún ẹ kú àdúró tì wá lórí ètò yìí kò ní bàjẹ́ fún yín mo sì kí ìyá mi ìyá alálùbáríkà láti ìlú Kútọ́nù lọ́hùn-ún ìyá mi ìyá Mẹ́dà Ọmọláìbàdé mo kí yín púpọ̀ kò ní bàjẹ́ fún yín o. nǹkan ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ kí ẹ̀yin òbí tí mo fẹ́ kí àwa òbí torí mi náà ń bẹ́nu rẹ̀ òbí kan ò kéré kékeré òbí làwa ṣá à ń tọrọ káwa náà ká di àgbà òbí. wọ́n ní níwọ̀n gbà tí ìyàwó rẹ bá parí nǹkan oṣù tó ṣe ń pé ìwọ bá lélẹ̀ ìwọ kọ ìyàwó ẹlẹ́pọ̀n búlù ò fẹ́ bá ìyàwó rẹ ní àjọṣepọ̀ tó ṣe ń pé tìpátìkúùkù tagídítagídí òun ló fẹ́ fi bá ìyàwó rẹ ní àjọṣepọ̀ lákòókò yìí wọ́n ló burú jáì ó sì léwu púpọ̀ fún ọjọ́ ọ̀la yín torí tí ìyàwó rẹ tó bá lọ róyún he pẹ̀lú ìbálòpọ̀ tó bá ní pẹ̀lú agídí àti ìpátìkúùkù yìí wọ́n ní ewu tó wà níbẹ̀ rèé o ọmọ tẹ́ ẹ bá fi oyún yìí tẹ́ ẹ bá fi bí ọmọ yìí yóò ya ọmọ ìpáǹlẹ̀ yóò yọ ọmọ ìpátá yóò ya karambà ní ọmọ ni kò ní bọ̀wọ̀ fẹ́ nìkan kò ní sáfẹ́ nìkan kódà gan ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òbí rẹ̀ gan kò ní bẹ̀rù yín rárá. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà la sì ń rí láàrin ìlú àwọn ọmọ kan wà tó ṣe ń pé kò sẹ́ni tí wọn ò lè bú kò sẹ́ni tí wọn ò lè wojú rẹ̀ ẹ̀ máa lérò yín pé bóyá iṣẹ́ ayé ni àfọwọ́fà yín òbí wà nínú rẹ̀ ìwọ baálé ilé tó ṣe ń pé tìpátìkúùkù ló fi ń ṣe kinní yìí fúyàwó rẹ̀ kí nìdí kí ló fà á tó lè ṣe pẹ̀lẹ́kùtù ṣùgbọ́n ṣá ẹ̀yin ìyàwó ilé náà ẹ̀yin náà ẹ mọ tán kọ̀nẹ̀ sí ọ̀yìn kalẹ̀ gbogbo ìgbà ni mo mọ́ ń sọ ẹ mọ jẹ́ kí baálé yín kó mọ dààmú kó tó lo wìfì yín ẹ mọ tán kalẹ̀ fún wọn ni àmọ́ ẹ jẹ́ ṣàkíyèsí mọ́ fi pátìkúùkù kó mọ fi bá ìyàwó rẹ ní àjọṣepọ̀ tó bá lọ lóyún pẹ́rẹ́ pẹ̀lú èyí tó ṣe yìí kò sí àní-àní ọmọ yín yóò ya karambà nínú àfi kẹ́ ẹ tètè mójútó kẹ́ ẹ tètè wá ọ̀nà àbáyọ sí i kó tó di pé yóò di bárakú. mọ́kíyà mi ajá Zainaba ọmọ sílò ọba ọmọ aróra àgbá ètò mo kí yín púpọ̀ báwo lẹ wà sí nílò Kútọ́nù ń bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra kúlà ńlá èyí tẹ́ ẹ lè mọ kó àwọn oúnjẹ sí fún ìnáwó àbẹ́yìn náà tẹ́ ẹ fẹ́ ra àwọn kúlà kéékèèké tẹ́ ẹ lè mọ gbé àwọn oúnjẹ sínú rẹ̀ nínú ilé yín àbẹ́yìn náà tẹ́ ẹ fẹ́ ra àwọn kúlà tẹ́ ẹ lè mọ gbé oúnjẹ àwọn ọmọ yín sí lọ léèwé ẹ má lọ jìnnà ẹ kàn sí ìyá mi ajá Zainaba nílò Kútọ́nù ń bẹ̀ ojúlówó kúlà níbẹ̀ lọ́dọ̀ tiwọn àwọn kúlà tó jowó rẹ̀ lọ ẹ bá pàdé lọ́dọ̀ wọn àwọn kúlà tó ṣe yín pé tẹ́ ẹ bá gbé oúnjẹ sínú rẹ̀ fọjọ́ 2-3 oúnjẹ ọ̀hún ò ní tutù kódà gan àwọn kúlà míì wà tó ṣe yín pé tẹ́ ẹ bá gbé nǹkan tútù sínú rẹ̀ títí dọjọ́ kejì yóò sì tún kù ní tútù ń bẹ̀ gbogbo ẹ̀ ló pèsè sọ́dọ̀ ìyá mi ajá Zainaba nílò Kútọ́nù níbẹ̀ bóyá ẹ bá fẹ́ bá ajá Zainab ní gbólóhùn náà ni láti mọ bẹ́ẹ̀ ṣe gbà tẹ́ fi ra àwọn kúlà yín ẹ pe nọ́mbà wọn òun lẹ̀ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí ẹ kàn sí wọn péréte báyìí ni wọ́n fi bá yín ṣe wọn ò ní hawó sórí rẹ̀ fún yín pàápàá jùlọ tẹ́ ẹ bá tún sọ látọ̀dọ̀ ọba Akóredé ni wọn ò dín yín nínú rẹ̀ gbogbo àwọn kúlà tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀dọ̀ wọn ló ti dé sí bìbà fáǹfààní gbogbo àwa mùsùlùmí tó ṣe ń pé a fẹ́ gba àwẹ̀ Ramadan tí ń bọ̀ lọ́nà yìí ẹ jẹ́ lọ ra kúlà àwọn ìyàwó ilé mi wà tó ṣe ń pé tán bá ti dáná sàrì dé 9, 10, 10 báyìí ó ti mọ́ ń rẹ̀ wọ́n ni ẹ lọ ra kúlà lọ́dọ̀ ìyá wa ajá Zainaba tẹ́ ẹ bá ti ṣe oúnjẹ sí ní ìṣinu kódà gan ó dì sínú ọjọ́ kejì kẹ́ ẹ tó sè míì ṣùgbọ́n ṣá ọlọ́bẹ̀ ló lọ́kọ o ẹ mọ̀ dáná oúnjẹ sàrì fún ọkọ yín ní gbogbo ìgbà lóòrèkóòrè ẹ mọ̀ fi òkò kan kẹ́ ẹ mọ̀ fi pẹyẹ méjì. àwọn àṣìṣe kan tí mo tún fẹ́ mẹ́nubà lọ́jọ́ tèní fẹ̀yìn tẹ́ wà lórí ètò òun ni pé níwọ̀n gbà tí ìyálé ilé ìwọ tó jẹ́ ìyálé ilé wọ́n ní tó o bá gbálẹ̀ tán nínú ilé rẹ̀ bóyá yàrá ló gbá àbí pálọ̀ ìyẹn sàlọ́n yàrá àgbàlejò ló gbá a tán ilẹ̀ tó o gbá yìí ó wá kó o jọ ó gbá a jọ ó wá kó o sínú nǹkan kan ló wá pe ọmọ rẹ̀ kan ránṣẹ́ pé Alábí ó yá wá gba ilẹ̀ yìí kó lọ dànù síbi tá a máa ń da ìdọ̀tí sí wọ́n ní ó léwu púpọ̀ fún ọjọ́ iwájú ọmọ yìí
wọ́n ní tó bá di ọjọ́ iwájú òṣì ìfàsẹ́yìn òun ni ó jẹ́ fún ọmọ yìí. Mọ́ gbàlẹ̀ ẹnu ilé tán kó gbé fún ọmọ rẹ̀ ń pé kó lọ dànù. Wọ́n ló léwu púpọ̀. Ọmọ rẹ̀ ò ní tẹ́gbẹ́ pé ibi táwọn èèyàn ti ń wọ sí gan. Ó lè jẹ́ ń gbé àwọn aṣọ tí ò bá gbà mú òun lọmọ rẹ̀ ó mọ̀ bá wọn wọ̀. Ibi tí àwọn ẹgbẹ́ ọmọ rẹ̀ ti ń ra nǹkan ńláńlá ó lè jẹ́ àwọn nǹkan gbàǹjo lọmọ tiẹ̀ yóò mọ̀ bá wọn rà. Mọ́ gba ilẹ̀ inú ilé rẹ̀ tán kó mọ̀ gbé fún ọmọ rẹ̀ ń pé wá gbà kó lọ dànù. Mo fẹ́ kẹ́ dé mọ́lẹ̀ dáadáa. Àwọn ìyáálé ilé mi wà wọ́n ti dọ̀lẹ. Kò fákán tó lè gbálẹ̀ yìí gan. Tán bá gbá tẹ́nìsì ẹlòmíì ò tiẹ̀ ní kó yóò pọ̀ ọmọ rẹ̀ ní ó yá wá kólẹ̀ tí mo gbàjọ síbí yìí. Wọ́n ló léwu púpọ̀. Mọ́ gba ilẹ̀ tán kó gbé ilé ọmọ rẹ̀ lọ́wọ́ ń pé wá lọ dànù. Ó léwu púpọ̀ fún ọjọ́ ọ̀la ọmọ rẹ̀. Ẹ wò ó tún kù nìbọn ró ṣẹ́ǹdè mọ́lẹ̀ dáadáa. Mò ń bọ̀ ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún kó tó di pé ìmọ̀ tẹ̀síwájú lórí ètò. Mo kí President Arifasa Bíẹ̀yọ̀ bàbá wa bàbá Títílayọ̀ bàbá mi Ṣọlá jẹ́jẹ́ mo sàn láti ìlú Bàtà lọ́hùn-ún. Ẹ kú àdúró tiwa lórí ètò yìí. Mo fi kí gbogbo ẹbí Arifasa látòkè délẹ̀. Mo sì fi President wa lágbolé Selu Ọba ọmọ aróra àgbá ètò bàbá wa Samuel Ọ̀tẹ́gbẹ̀yà Adéòtí láti ìlú Màlábò. Mo kí yín púpọ̀ kò ní bàjẹ́ fún wa. Ẹ bá ń ṣàmì àdúrà. Nǹkan tí mo fẹ́ kí a tún mójútó àwa òbí lọ́jọ́ tèní òun ni pé wọ́n ní gbogbo ìgbà tí bàbá àti ìyá àbí kí n sọ ọkùnrin àtobìnrin tán bá ti bára wọn ní àjọṣepọ̀ tán, níwọ̀n ìgbà tá a bá ti bára wa ní àjọṣepọ̀ tán báyìí tí ọkọ ti dìde lórí ìyàwó àbí ìyàwó ti dìde lórí ọkọ, torí gbà míì náà wà ọkùnrin míì yọ̀lẹ̀ ìyàwó rẹ̀ ló fẹ́ mọ wa ọkọ lọ, ẹlòmíì náà sì wà ó ti yẹ ẹ̀yìn náà. Wọ́n níwọ̀n gbà tá a bá ti jára wa sílẹ̀ báyìí obìnrin ò gbọ́dọ̀ tutọ́, ọkùnrin náà kò gbọ́dọ̀ tutọ́ lẹ́yìn ìbálòpọ̀. Ṣẹ́ǹdè mọ́lẹ̀ sọ̀rọ̀ mi yé yín báyìí wípé ọkùnrin bá obìnrin ní àjọṣepọ̀ tán báyìí ẹ wá dìde lórí ara yín ó wá tutọ́, bóyá obìnrin ló tutọ́ àbí ọkùnrin ló tutọ́. Wọ́n ní ó léwu púpọ̀ torí pé ohun tẹ́ ẹ ṣe yìí tí kinní yìí bá lọ doyún tó há síbẹ̀ tó ján síbẹ̀ tó fi doyún lára obìnrin yìí, wọ́n ní kò sí àní-àní tẹ́ ẹ bá bímọ yìí sáyé, àrùn wárápá yóò mọ bá ọmọ yìí jà, àrùn wárápá yóò mọ bá ọmọ yìí fira. Àfi kẹ́ ẹ tètè mójútó. Gbogbo ìwọ ìyàwó tó ṣe ń pé tán bá jìyàn títí tán bá dìde lórí rẹ̀ àfi kó lọ tutọ́. Ìwọ baálé ilé náà tó ṣe ń pé tó bá jìyàwó rẹ̀ títí tó bá lè sọ̀kalẹ̀ lókè àràfà rẹ̀ àfi kó lọ tutọ́. Wọn ló léwu púpọ̀. Àdúrà ní kẹ́ ẹ mọ̀ ṣe kó mọ́ doyún, torí tó bá doyún báyìí kò sí àní-àní àìsàn wárápá yóò mọ bá ọmọ yìí fira. Ẹ já mójútó àwọn nǹkan tá a sọ wọ̀nyí kó má bàa ṣe àkóbá fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa. Ó wá kù nǹkan méjì tí mo fẹ́ fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ lórí ètò lọ́jọ́ tèní tí mo fẹ́ kí a mójútó dáadáa. Ṣùgbọ́n kí n tó sọ méjì ọ̀hún, gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin tẹ́ fẹ́ lọ hajj tọdún yìí, ìjọ kan mà ti ń bẹ́ńlẹ̀ fún yín ní sẹpẹ́sẹpẹ́ báyìí. Ìjọ Rọ̀wádù Baitillahil Hajj wal Umrah pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Ọláolúwa hajj, àwọn máa ń kóyàn lọ Mẹ́kà tán tó máa ń kó èèyàn bọ̀ wá ni. Pẹ̀lú owó péréte ni wọ́n sì fi kó yín lọ Mẹ́kà. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ Mẹ́kà ọdún yìí ẹ kàn sí ìjọ Rọ̀wádù Baitillahil Hajj wal Umrah lábẹ́ àṣẹ ìyá wa ìyá lálùbáríkà Ájà Balikisu Jimá ìyá àbẹ̀ẹ̀ta. Ẹ kàn sí màmá yìí. Nọ́mbà màmá lẹ ti ń wò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ kàn sí wọn. Tẹ́ ẹ bá ti kàn sí màmá ẹ jọ dúnadúrà lórí owó Mẹ́kà tọdún yìí. Owó péréte ni màmá ó sì gbà lọ́wọ́ yín. Pàápàá jùlọ tẹ́ ẹ bá tún sọ fún màmá yín pé lórí ètò Bàkórèdé òun lẹ ti gbọ́ ìkéde yìí. Owó péréte ni màmá ó gbà lọ́wọ́ yín. Wọ́n ní a lọ Mẹ́kà ìyàlá lọ́jẹ lọ́hùn-ún kò sí nínú ìjọ màmá. Àbí a lọ Mẹ́kà adé ẹrù ò tí ì dé, kò sí ìtójọ bẹ́ẹ̀ nínú ìjọ màmá. Àràfà alálọ̀bọ̀ lẹ́sì ṣe pẹ̀lú màmá. Àwọn nǹkan méjì tó kù tí mo tún fẹ́ mẹ́nubà fún yín lọ́jọ́ tèní tó lè ṣàkóbá fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa. Ẹ jẹ́ nà ń bẹ́ kó tó di pé bí mo dágbére lórí ètò mò ń bọ̀ mi tí ì dé.
èyí tí mo fẹ́ kí a tún mójútó gbogbo àwa tá a jẹ́ aláboyún wọ́n ní ẹ gbọ́dọ̀ mọ jókòó sẹ́nu ọ̀nà kẹ́ ẹ mọ yọjú síta ó léwu púpọ̀ fún yín púpọ̀ àwọn aláboyún náà ló ṣe ń pé wọ́n jókòó lẹ́nu ọ̀nà wọ́n sì mọ yọjú síta ta ní kọjá àbí kí ní ṣẹlẹ̀ ń tà wọ́n ló léwu púpọ̀ fún yín àkóbá tó lè ṣe fún àwọn ọmọ yìí rèé tẹ́ ẹ bá padà bí ọmọ yìí sáyé wọ́n ní ọmọ yìí yóò ya tójú bọlé ẹran núrù ṣé bẹ́ẹ̀ lẹ máa ń pè é ọmọ yìí yóò ya olófòfó àdúgbò ọmọ yìí yóò ya èké àdúgbò ṣèké náà tùkọ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ ìwọ tó diwọ́ di sẹ̀sìn kùn mọ́ jókòó nínú ilé kó mọ yọjú síta mọ́ jókòó lẹ́nu ọ̀nà kó mọ yọjú síta ọmọ inú rẹ ni ó ṣàkóbá fún yóò ya olófòfó àdúgbò ni ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ lọmọ rẹ yóò máa rò kiri ojú mi tó lé ojú mi tó kò òun lọmọ rẹ yóò máa ṣe kiri ìbẹ̀lẹ̀ ni náà o tó bá rẹ́ lòmíì báyìí kọ́dà ìyàwó lémi tó bá rí báyìí ṣèké náà tò ní yóò gbọ́ ẹjọ́ létí bí yóò lọ rò lọ́hùn-ún ó yẹ ká mójútó àwọn kinní yìí kó tó di pé yóò di bárakú sí àwọn ọmọ wa lára èyí tí mo fẹ́ fi káàdì rẹ̀ ńlẹ̀ lọ́jọ́ tèmi òun ni pé níwọ̀n gbà tí obìnrin bá diwọ́ di sẹ̀síkùn tí obìnrin bá ń bẹ nínú oyún wọ́n ní kò gbọ́dọ̀ mọ́ tọwọ́ bọ àpò baálé rẹ̀ yín pé òun fẹ́ mú nǹkan kan jáde ìwọ baálé ilé náà mọ́ràn ìyàwó rẹ lọ nídìí ẹ̀wù rẹ àbí nídìí ṣòkòtò rẹ ń pé lọ bá mú nǹkan kan wá bóyá lọ bá mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wá nú àpò ṣòkòtò mi àbí lọ bá mú gègé ìkọ̀wé wá nú àpò ṣòkòtò mi àbí wọnú àpò ẹ̀wù mi kó yọ àpò márùn-ún bẹ̀ ìwọ baálé ilé náà mọ́ ṣe bẹ́ẹ̀ ewu tó wà ń bẹ̀ rèé o àkóbá tó lè ṣe fún ọmọ inú ìyàwó rẹ òun rèé ṣùgbọ́n ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún kí n mú mi díẹ̀ náà kí n tó wá sọ àkóbá tó lè ṣe fún ọmọ rẹ níwọ̀n gbà tẹ́ ẹ bá padà bí ọmọ yìí sáyé mò ń bọ̀ mí tí dé. ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i lórí ìkànnì tí a wà yìí àní àkóbá tó lè fà fún ọmọ inú ìyàwó rẹ̀ òun rèé níwọ̀n gbà tó bá ti rán ìyàwó rẹ̀ pé kó lọ bá ẹ mú nǹkan kan wá nínú àpò ẹ̀wù àbí àpò ìṣòkòtò rẹ̀ wọ́n ní tẹ́ ẹ bá bí ọmọ yìí sáyé ọmọ yìí yóò yẹ ọ̀dájú ni ṣé ẹ mọ̀ tí wọ́n ń pè bẹ́ẹ̀ ó lè dájú ìyá ó lè dájú bàbá ó lè lówó tán kó má fi mà yín ó lè jẹ́ èèyàn lọ́la kó má rìn yín mọ́ àfọwọ́fà yín náà ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà ló wà láàrin ìlú lẹ́nìí tó ṣe ń pè wọn ò mọ̀ ìyá tó bí wọn lọ́mọ wọn ò mọ̀ bàbá tó bí wọn lọ́mọ owó sì ń bẹ lọ́wọ́ wọn ṣé kìí ṣe àṣìṣe yìí àtọ̀dọ̀ yín ló ti wá kódà wọ́n ní tí ọmọ yìí tí bá ń dàgbà bọ̀ àwọn àpamọ́wọ́ ẹni ẹlẹ́ni ṣé pọ̀tìmọ̀nà ẹlẹ́mọ̀ ń pè é àwọn báàgì tówó ń bẹ́nu rẹ̀ tó jẹ́ tàwọn ẹni ẹlẹ́ni ọmọ yìí yóò mọ̀ jí kiri ni tó bá ti rí pé obìnrin kan gbé àpamọ́wọ́ rẹ̀ ńlẹ̀ àwọn ọkùnrin náà tún máa ń lo àpamọ́wọ́ o tó jẹ́ pé inú ẹ̀ náà mọ̀ kówó sí wọ́n ní tí ọmọ yìí bá rí àwọn àpamọ́wọ́ yìí yóò wọ ọ̀nà láti jí ni torí pé kí ni àkóbá yìí ẹ̀yin òbí lẹ ti fà á mọ́ràn ìyàwó rẹ̀ ń pé kó lọ mú nǹkan wá nínú àpò rẹ̀ lákòókò tí ìyàwó rẹ̀ bá ń bẹ nínú oyún ó léwu púpọ̀ ẹ jẹ́ á mójútó àwọn nǹkan wọ̀nyí kó má bàa ṣe àkóbá fún àwọn ọmọ wa ní ọjọ́ iwájú ẹ wò ó mi ò nítorí àwíjàre kí tó tán lẹ́nu mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ bá wo ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí tó bá tún kù ní pupa ò tí darapọ̀ mọ́ wa nù bá wa tẹ̀ kó di funfun kó fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí kẹ́ẹ̀sì tó máa bá wa pín kiri fún àwọn èèyàn yìí láti darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́ àwọn àǹfààní ọlọ́kanjọ̀kan náà lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì yìí bóyá ẹ bá fẹ́ bá ohun ìfẹ́ sọmídà ní gbólóhùn àbí ẹ fẹ́ gbé ìpolówó fún wa lórí ìkànnì tá a wà yìí àbí ẹ fẹ́ fún wa lẹ́bùn lórí ìkànnì tá a wà yìí torí a padà pín ẹ̀bùn nínú àwẹ̀ tí ń bọ̀ lọ́nà yìí ẹ pè ohun ìfẹ́ sọmídà sórí nọ́mbà yìí tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ bá tẹ +229 97 74 76 51. mo kí bàbá mi bàbá Baikisa Ajé Abdulhakeem Adélabú láti ìlú Gabon lọ́hùn-ún mi ò sì lè ṣe kí n mọ́ kí àwọn àna mi nílé lóko lájò àti lẹ́yìn òdì gbogbo ẹ̀yin àna mi tẹ́ wà lórí ìkànnì yìí tẹ́ ń gbọ́ ohùn wa báyìí tẹ́ sì ń wò wá báyìí etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di o bẹ́ẹ̀ lójú tẹ́ fi ń gbọ́ wa ò ní fọ́ ẹ bá ń ṣàmì àdúrà ẹ ṣeun púpọ̀. ẹ̀yà àgbẹ̀ mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn
lékèlékè mi ṣetán rèlú Ìkẹfùn mi máa fi eléyìí ṣe lọ lọ́jọ́ tèmi mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní débà o Muhammadu Akóredé Akóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀ mo ń dágbére lórí ètò kì í ṣe tekú kì í ṣe tààrùn ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún máa pàdé mi ò fi sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀.